Ẹ káàbọ̀ padà. Mo lérò pé ẹ ń gbádùn ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi tó sì ṣe wípé alàgbà James Adéwálé Peters àwọn ni wọ́n ń bá mi lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí ètò. Àlejò mi, tẹ́ bá lọ sórí ẹ̀rọ ayélujára, gbogbo àwọn ìpayà, ìkóranilọ́kàn sókè oríṣiríṣi ló sì ń lọ pé ṣó rí ìlànà owó orí tuntun tí wọ́n ń sọ yìí. Wọ́n bá sẹ́ndí 5,000 naira sí ọwọ́ sanwó orí. Bó o bá tiẹ̀ tí wàá lè kọ́ síbẹ̀ wípé mo fi san gbèsè ní báyìí ó sanwó. Ẹ ṣàlàyé fún wa kí ni ohun tí eléyìí, báwo làwọn èèyàn ṣe hun eléyìí jọ, báwo náà ṣe wí ìbọ̀rọ̀ yìí jáde, kí ni tó súnmọ́, torí Yorùbá ní tó bá jọ ohun la fi ń wé wọn. Ṣó ní nǹkan kan tó jọ èrò yìí tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ àbí ṣòótọ́ ni wípé wọ́n bá sẹ́ndí 5,000 sí mi ń sanwó orí, bàbá bá mi ṣiṣẹ́ nú ilé tí wọ́n tún omi ṣe tán tí mo sanwó iṣẹ́ rẹ̀ fún yóò sanwó orí, àbí èèyàn tí ó dájọ́ bóyá mi mò wọ́n dájọ́ sí mi lọ́wọ́ àwọn èèyàn wá sanwó àjọ sínú àkáǹtì mi màá sanwó orí. Ẹ ṣàlàyé fún wa. Ọ̀rọ̀ táwọn èèyàn gbé káàkiri kò rí bẹ́ẹ̀ nítorí pé gbogbo owó tó bá wọnú àkáǹtì wa nǹkan ni owó tá a jèrè. Owó tá a jèrè òun lówó orí ó gùn lórí. Bó wá láṣẹ wá mọ owó pé a jèrè àti ń tà jèrè. Tá a bá yáwó lọ́wọ́ èèyàn bóyá a fi ṣòwò àbá fi ṣohun kan a ní sanwó orí lé lórí. Tó bá jẹ́ wípé àjọ a fẹ́ ṣe ìnáwó kan àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sanwó sínú àkáǹtì wa tí wọ́n sì ń kọ síbẹ̀ pé owó yìí o fún nǹkan báyìí la fẹ́ fi ṣe, fún nǹkan báyìí la fẹ́ fi ṣe, wọn à ní gbé owó orí lé lórí. Ìyẹn sọ fún wa wípé gbogbo owó tó bá ti máa wọ àkáǹtì wa báyìí kán máa kọ síbẹ̀ pé owó eléyìí owó aṣọ ẹbí múlíkà ni o. Bẹ́ẹ̀ni, owó eléyìí o owó ọjà tí mo tà ni o, owó eléyìí o owó tí mo yá ni o. Tó bá ti wà ńbẹ̀ bẹ́ẹ̀ kò ní nira fún wa. Àti sọ fáwọn tó ń ṣọ́ owó pé tó owó tó jẹ́ rẹ̀. Owó tó jẹ́ ni. Àwọn tó wá ṣe wípé ó wá yẹ kán sanwó orí àwọn náà wà ní dúró sábẹ́ pé bí ìfẹ́ sanwó orí ni bẹ́ẹ̀ bá sáà ti fẹ́ sanwó fún mi ẹ kọ síbẹ̀ pé owó ẹ̀yìn òkú mọ̀mọ́ tá a fẹ́ yí padà ni. Nígbà tó bá rí bá àwọn owó kéékèèké báyìí. Owó tàbí ẹ̀yìn òkú mọ̀mọ́ padà ò ní jẹ́ owó kékeré. Níwọ̀nba àgbà tí ó bá ti lákọọ́lẹ̀ nínú ìwé ìtẹ̀wé owó tá a gbà láti báǹkì pé nǹkan báyìí lélẹ́yìí wà fún ọ. Ibi tí mò ń dọ́gbọ́n lọ nù pé ṣó ní gbèdéke iye owó ṣé olówó kan tó ṣe pé tó bá wọnú àkáǹtì èèyàn pẹ̀lú tá a bá kọ síbẹ̀ a sì lè kọ síbẹ̀ ṣé tó bá sẹ́ndì bóyá bíi 100 million sínú àkáǹtì mi a lè kọ síbẹ̀ pé owó ìyẹ́yìn òkú mọ̀mọ́ padà ni. Òkú tí bá ti ń gba 100 million láti yípo ọ̀tá kìí o ọ̀tá kìí torí wípé nígbà tí a bá la fẹ́ yí òkú lẹ́yìn epo tá a bá ń lo 100 million tá a bá wá fẹ́ sìnkú gangan èló la fẹ́ lò. èyí tó àwọn ọmọ olóòkú lówó tán fẹ́ fi yẹ́yìn òkú padà ní. èyí tó ṣẹlẹ̀ ní wípé àkókò nìyí tí gbogbo wa ò mọ lákọsílẹ̀. orí ní abẹ́ òfin tí owó tó bá ti ju 25 million bá ti wọnú àkáǹtì yín lóṣù báǹkì yín gangan fúnra rẹ̀ ilé ìpamọ́ tẹ̀ ń fowó sí fúnra rẹ̀ ni yóò mú orúkọ yín lọ sọ́dọ̀ EFCC pé iye báyìí ló wọnú àkáǹtì lágbájá ní kwọ́tà yìí o tó bá ti lè ju 25 million lọ lóṣù orúkọ yín wà ńbẹ̀ ṣùgbọ́n tí ò bá tó bẹ̀ wọn ní forúkọ yín lé wọn lọ́wọ́. Ẹni tó bá wá mú 100 million tó fẹ́ fi yí òkú lẹ́yìn epo wọ́n lè bi léèrè ìwádìí díẹ̀ pé ẹ ṣàlàyé fún wa irú òkú wo lẹ fẹ́ ṣe o tí ẹnìkọ̀ọ̀kan ń san 100 million sínú àkáǹtì. Orílẹ̀-èdè yìí tá a bá fẹ́ kó tẹ̀síwájú a gbọ́dọ̀ jò lóòótọ́ sóhun gbogbo tá a bá ń ṣe. Eléyìí ni ó fún ìjọba lórí ọ̀fẹ́ láti lè ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe fún wa. Bí bẹ́ẹ̀ kọ́ a kàn máa pariwo ni. Ṣùgbọ́n nígbà tá a bá jó lóòótọ́ tí ìjọba jó lóòótọ́ gbogbo wa wà lálàáfíà. Àlejò mi ṣe rí ara nǹkan tó máa ń fa ìdí tá a ṣe nílò láti ṣàlàyé àti tún ṣàlàyé ó ní wípé ìbẹ̀rù bójó máa ń wà pé
owó orí yìí àti ẹ̀ kúkú mọ bí tá à ń san sí náà àti ẹ̀ mọ àwọn tó gbà ṣó láwọn nǹkan tó ṣe wípé wọ́n máa ń fi owó orí ṣe bóyá táwọn èèyàn bá ti ẹ̀ mọ̀ wọ́n dáadáa wọ́n á lè mọ̀ pé ó yẹ káwọn sanwó orí. ìjọba ò lọ́nà mìíràn tó ti ń rówó ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe. kí làwọn nǹkan tó yẹ kó ṣe? lábẹ́ òfin wá sọ wípé ìjọba gbọ́dọ̀ pa aráàlú mọ́ àti àwọn ohun èlò tó wà nílùú, protection of life and property. ìjọba ò lè sílẹ̀ láláìsí pé wọ́n lówó lọ́wọ́. ohun àkọ́kọ́ tí wọ́n ń fowó ṣe lélẹ̀ láti pa wá mọ́, láti dáàbò bò wá. èkejì ni wípé ilé ìwòsàn wa ibi tí wọ́n náwó sí lélẹ̀. ẹ̀kẹta lójú ọ̀nà tí gbogbo wa ń gbà, ojú pópó wa, ọ̀nà mìíràn tí wọ́n náwó sí lélẹ̀. omi tá à ń mu, ọ̀pọ̀lọpọ̀ wa sọ wípé lómi o, níná o. àwọn nǹkan wọ̀nyí níwọ̀nba ìgbà tí àwa bá ń sojúṣe wa, ó ti di dandan fún ìjọba náà láti sojúṣe rẹ̀. ṣùgbọ́n o ò sí ń bẹ̀ oníbò ni wọ́n ṣe pín in. kó o lọ́rọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ sojúṣe wa náà gẹ́gẹ́ bí aráàlú. ká wá mú ìjọba náà pé ìjọba o, a ṣe nǹkan báyìí, ẹ̀yin ò ṣe ipa tiyín, bó ló jẹ́, àwọn náà ò lè ṣe ipa tiwọn. wọ́n sì mọ̀ pé bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tí gbà ń gorí ìgbà, àwọn ènìyàn aráàlú náà ló ń di ará ìjọba. wọn ò mọ rí wípé lótìtọ́ ó yẹ káwọn náà ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe, ibi tó bá kù díẹ̀ káàtó. bàbá wa kó tó di pé àwa máa lọ lórí ètò, kí ni àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn ìyànjú tí ẹ gba àwọn èèyàn wa lórí nọ́mbà 1 ní ọ̀nà kìíní láti fi wọ́n lọ́kàn balẹ̀ pé ọ̀rọ̀ orí bá a ṣe lérò, torí ìbẹ̀rù bójú sì wà lára gbogbo àwọn èèyàn pé wọ́n ní ìnira náà fẹ́ mú dé, àti pé kó tó tún wá di pé ẹ̀sìn ẹ̀gbà wá ní ìmọ̀ràn ṣó ní àwọn nǹkan tó ṣe pé owó orí yìí kò ní kàn àbí gbogbo nǹkan pátápátá lówó orí yìí kàn. ó pọ̀ yanturu nǹkan tó wó orí ò ní kàn. ẹ jẹ́ á wò wọ́n. tá a bá lọ sínú ètò ohun ọ̀gbìn, gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú agriculture, owó orí ò kàn. owó orí ò kàn. mò ń sin ẹran ní o, mò ń sin ẹja ní o, mò ń dáko kòkó ní o, mò ń dáko ọ̀gẹ̀dẹ̀ ní o, gbogbo àwọn nǹkan tó jẹ́ orísun oúnjẹ wa, ìjọba ti pinnu láti yọ wọn kúrò lára nǹkan tí owó orí ó. wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ṣé ìrántí pé nígbà tẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni tó bá ṣe wípé owó tó ń wọ ọwọ́ èèyàn tó bá gọbọi, ìyẹn pe àkíyèsí pé ẹni ilé sanwó orí. tó bá wá ṣe pé nǹkan ọ̀gbìn ni mò ń ṣe ṣùgbọ́n mò ń ṣe lálàdà ńlá tí owó rẹ̀ sì ń gọbọi, ṣé mi ní sanwó orí? ẹ ní sanwó orí, nǹkan ọ̀gbìn ni. bó bá ṣe wù kó gọbọi tó. iye yòówù. níta ń fẹ́ ni wípé kóúnjẹ ó pọ̀, kẹ́ ẹ máa ṣe, kẹ́ ẹ máa rówó gbà ń bẹ̀, kẹ́ ẹ sì tún máa lọ síbẹ̀ kẹ́ tó máa ṣe. káwa tá a wà ń lù ká lè rí oúnjẹ jẹ. ohun tá à ń pè ní ìyàn òun ni wípé àìsàn oúnjẹ, ṣùgbọ́n tó ń jẹ bá wà kò ní síyàn nílùú. àwọn kan sì ni ó mọ ṣètò rẹ̀ wá. so àwọn tó ń ṣètò rẹ̀ wá àtún nílò láti mọ gbà lọ́wọ́ wọn. ìtìjọba rò lórí. ìkíní nù ṣó tún níbòmí yàtọ̀ sí ètò ọ̀gbìn tó ṣe pé owó orí yìí ò kàn. area kan wà tí owó orí ò kàn. nínú rẹ̀ òun ni ohun tó ní í ṣe pẹ̀lú epo. epo rọ̀bì. epo rọ̀bì. epo bẹntiró. bẹ́ẹ̀ ni èèyàn ọ̀kan. àwọn iléeṣẹ́ tó ń ṣe fertilizer. ajílẹ̀. ìjọba ti yọ orúkọ wọn kúrò lára àwọn tí wọ́n san owó orí nìsí nítorí wípé a fẹ́ nǹkan tí ó máa mú kí ohun ọ̀gbìn kó máa ṣe déédéé, kó oúnjẹ bá a lè wà láwùjọ wa. ọ̀nà mìíràn òun ni wípé àwọn iléeṣẹ́ tó jẹ́ pé wọ́n ń ṣe nǹkan tí owó orí gan kàn, ìjọba tún fún wọn ní ohun tá a lè pè ní relief. relief yìí àwọn iléeṣẹ́ kan bẹ tó jẹ́ pé tẹ́ bá ṣe dá sílẹ̀ láàrin ọdún 3 sọdún 5 wọn ò ní sanwó orí, wọ́n sì mọ jèrè. láwọn iléeṣẹ́ tó sì ṣe wípé nǹkan tí wọ́n ń ṣe ó yẹ kán sanwó orí. ó yẹ kán sanwó orí. àwọn iléeṣẹ́ kan tó wá ń bẹ tó jẹ́ wípé gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe jáde owó orí ò ní gbà, gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́, ohun tó ní í ṣe pẹ̀lú ilé ẹ̀kọ́ kò ní sówó orí lórí rẹ̀.
gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ọmọdé kò ní sówó orí lórí. tó bá ṣe pé mò ń ṣe ìlédìí tí wọ́n ń pè ní dáìpà fọ́mọdé mi ì ní sanwó orí tí n bá nílé iṣẹ́ rẹ̀. It's a baby item. Àwọn kankan tó wà tó jẹ́ wípé owó orí ò ní gùn nínú rẹ̀ òun láti ní ohun tó ní í ṣe pẹ̀lú ohun ètò ìlera. àwọn iléeṣẹ́ tó ń ṣe nǹkan tí wọ́n ń lò fún ìlera. Bẹ́ẹ̀ni. àwọn iléeṣẹ́ apò ògùn. Bẹ́ẹ̀ni. àwọn iléeṣẹ́ tó ń ṣe tí wọ́n ń lò ní ilé ìwòsàn. Bẹ́ẹ̀ni. wọn ò ní sanwó orí. Bẹ́ẹ̀ni. So VAT à ń pè nǹkan kan torí owó orí pólísì a ní owó orí fún iléeṣẹ́ a lówó orí tó ní í ṣe pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan a sì ní owó orí tó ní í ṣe pẹ̀lú ohun tá à ń jẹ tàbí tá à ń rà lọ́jà. Àwọn ohun tá à ń rà lọ́jà yìí tá à ń pè ní VAT òun ni VAT máa ń gùn lórí ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí tẹ́ bá lọ rà kò ní sí VAT lórí wọn bíi gbogbo oògùn tá à ń lò lọ́sípítù wa gbogbo ohun tí à ń lò nílé ẹ̀kọ́ wa gbogbo àwọn nǹkan tí à ń lò fáwọn ọmọdé ó pọ̀ jàǹtìrẹrẹ nínú ètò ìlànà tuntun tó ń bọ̀ báyìí owó orí tuntun yìí náà. tó ń bọ̀ báyìí. ẹ sọ wípé káwọn èèyàn má jáyà pé ó fi VAT yẹn pé àwọn iléeṣẹ́ ìwòsàn ìlera tó ní sílé ẹ̀kọ́ ọ̀rọ̀ ọmọdé kò kàn wọ́n. wọn à ní san owó VAT eléyìí gbọ́dọ̀ fi wá lọ́kàn balẹ̀. gbogbo àwọn ẹ̀ka yìí pátápátá lórílẹ̀‐èdè nàìjíríà lábẹ́ ìlànà owó orí tuntun náà a jẹ́ pé kì í ṣe ní tó yẹ kẹ́rù mọ́ bà wá fún yín. ẹ̀rù ò nílò láti bà wá nítorí pé ìjọba wa ní wa lọ́kàn tíjọba ò bá ní wa lọ́kàn ní gbogbo nǹkan wọ̀nyí ló yẹ ká máa òun là ń san fún tẹ́lẹ̀ ṣùgbọ́n ìjọba náà wọ́n tẹ́tí sílẹ̀ wọ́n mọ táràlú là kọjá ìdí nìyí gbogbo àwọn nǹkan tá a sì ń sọ wọ̀nyí lọ́pọ̀lọpọ̀ ọ̀nà níjọba ti fẹ́ mú kí nǹkan rọ̀ wá lọ́rùn ṣùgbọ́n nǹkan tó wà níbẹ̀ ni pé ẹni tí ń bá ń rówó kùrùkẹrẹ tí ò lè ṣàlàyé rẹ̀ àkókò nìyí láti dáwọ́ dúró. bóyá lórí ẹ̀rọ ayélujára tó ṣe pé wọ́n agbowó orí ẹ̀rọ ayélujára ni wọ́n ẹ ti mọ àwọn tá à ń pè bẹ́ẹ̀ tó ṣe pé bóyá bíi content creator irú àwọn yẹn ṣáàjà àwọn ìwà ni mọ̀ já. aya wọn ò yẹ kó já torí wípé wọn ò sanwó orí òótọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ ni pé wọn ò sanwó orí ṣùgbọ́n tí èèyàn ò bá ṣòwò kó jèrè kò ní sanwó. ṣùgbọ́n tí wọ́n bá tiẹ̀ máa sanwó orí bí ìdá mélòó ni wọ́n san nínú ẹ lè fún wa lápẹẹrẹ pé bóyá iye báyìí ìdá iye báyìí ni wọ́n san nínú iye báyìí. tó bá jẹ́ wípé èèyàn gẹ́gẹ́ bí ẹnìkan wọn ò dájọ́ rẹ̀ owó orí rẹ̀ tí yóò san yóò dàbí tẹni tó ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ mìíràn òun náà lẹ́tọ̀ọ́ sí àwọn nǹkan tí àwọn yẹn lẹ́tọ̀ọ́ sí nítorí pé èrè tó jẹ ìlówó rẹ̀ so wọ́n ní àgbékalẹ̀ tí wọ́n ti fi ṣètò owó orí rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ti tèmi náà tí mo dá wà so bẹ́ẹ̀ náà ni tí wọ́n ó sì jẹ́. so fún àpẹẹrẹ bí àwọn tó ṣe pé wọ́n máa ní ayélujára sanwó bóyá bí wọ́n san gbágàm wọ́n san 50 mílíọ̀nù yóò wá dé ó lè tó bí ìdá mélòó. tí mo bá ní kí n sọ pé iye ìdá báyìí ni ó lè mọ wà ó mọ lè mọ déédéé ṣùgbọ́n ó ní nǹkan tá à ń pè ní tax scale fún individual tó bẹ̀rẹ̀ láti 7% ó lọ sí 15% 25% bówó èèyàn bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ni yóò ṣe san sí. so ẹni tó bá gbowó ńlá bẹ́ẹ̀ náà lòun náà ṣe sanwó orí ńlá bọ́tẹ́ni tó wò rẹ̀ bá wà ní kéke bẹ́ẹ̀ náà lówó orí rẹ̀ ẹni bá gba gbẹ̀mù yóò san gbòòsà. ẹ ṣeun bàbá wa ṣe rí lórí ètò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi kí tó yọ̀ǹda àwọn àlejò mi kọ́ máa lọ mo máa fẹ́ bi wọ́n léèrè béèrè pé yàtọ̀ sí pé n tí wọ́n ń ṣe rí nísìn iṣẹ́ tí ẹ yàn láàyò ó ní ọ̀rọ̀ nípa owó orí sísan kíkẹ́kọ̀ọ́ lílanilọ́yẹ̀ gbígbani nímọ̀ràn lórí owó orí sísan ṣùgbọ́n tẹ́ bá wá máa ṣe ohun tó ní ṣe pẹ̀lú à ń sọ̀rọ̀ owó orí
kí ni nǹkan tẹ́ fi máa ń gbafẹ́ tó máa ń sọ pé tọ́wọ́ yìí bá dilẹ̀ kí ló dàbí hobby tẹ́ máa ń ṣe ẹ máa ń gbá bọ́ọ̀lù ni àbí ẹ fẹ́ràn kẹkàn mọ́ owó sinimá àbí inú omi lẹ́sìn máa ń wẹ̀ kí lẹ́yìn máa fi ń. ìwé kíkà ní tèmi. Ìwé yìí náà ni. a máa ń kàwé nígbà tá a bá ráàyè a máa ń fi rẹjú torí wípé ìmọ̀ kò lópin ìmọ̀ ò lópin a máa ń fi rẹjú ìgbà míì tá a bá sì ráàyè a jókòó pẹ̀lú ìdílé wa láti jọjọ sọ̀rọ̀ láti múnú ara wa dùn láti mára yá. Ẹ ṣeun gan ni kí wàá ní ọ̀rọ̀ tí yóò dàbí ọ̀rọ̀ tí ẹ fi kásẹ̀ ètò ńlẹ̀ fún wa lórí ètò. Nípa ọ̀rọ̀ owó orí yìí nínú ìwòye ti tèmi tí níwọ̀nba tí mo mọ̀ òun ni pé owó orí yìí ò ní ní wá lára kí gbogbo wa fọkàn wa balẹ̀ ohun gbogbo tá a bá ń ṣe ẹja máa lákọsílẹ̀ rẹ̀ èyí ó ràn wá lọ́wọ́ láti lè bá àwọn tó wà ní ìdí ètò owó orí sọ̀rọ̀ láì ní pọ́nmi sí omi òtó. Bákan náà ẹ jẹ́ ká gbìyànjú gẹ́gẹ́ bí aráàlú láti kà ìwé owó orí yìí ká mọ̀mọ́ gbọ́ lágbájá sọ pé tàmọ̀dó sọ pé ẹ jẹ́ káwa gangan fúnra ara wa ká jókòó ká kà kí ló wà ń bẹ̀ ìgbà yìí láfi lè mọ̀ tí wọ́n bá fẹ́ yàn wá jẹ tàbí wọn ò yàn wá jẹ. Ẹ ṣeun púpọ̀ àlejò mi alàgbà James ẹ ṣé pé jẹ́ wa ẹ sì lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi lórí ètò. A dúpẹ́ gan. Mo lérò pé tá a bá tún kan lẹ̀kùn yín níjọ́ mi ẹ ṣí fún wa gbayawu. Gbayawu ló wà sí ìgbà tẹ́ bá ti wá ẹ káàbọ̀. Ẹ ṣeun gan ni ẹ̀yin èèyàn wa mo lérò pé ẹ sì gbádùn ètò yìí ẹ sì ti kọ́ ẹ̀kọ́ pàápàá jùlọ lórí ìlànà owó orí tuntun àlejò mi sì ti jẹ́ kó yé wa wípé ẹ má bẹ̀rù ẹ má fòyà ẹ má ṣojo kì í ṣe n tó mú ìnira dé rárá kódà ìrọ̀rùn ló tún padà bá dé àwọn èyí tá a ti ń san tẹ́lẹ̀ ó ṣeé ṣe kó ṣe pé àdínkù gan ló tún máa bá wọn níbẹ̀ yẹn láti tún bá màdán dúró lórí ètò yín ètò wa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi mo sì máa ń sọ fún yín pé tẹ́ ẹ bá fẹ́ máa ṣe kóríyá fún ètò yìí ẹ má gbàgbé ẹ subscribe sí channel yìí ẹ like ẹ share ẹ comment eléyìí á máa ṣe kóríyá kódà tẹ́ ẹ bá tún ní àwọn kókó tó ṣe pé ẹ̀yin gan fẹ́ ká ṣe àgbéyẹ̀wò á wá onímọ̀ nípa wọn ẹ sọ síbẹ̀ fún wa a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ àwa àwọn onímọ̀ nípa ẹ̀ wọ́n á nà ń bẹ̀ fún wa àádẹ́ tún fi ìmọ̀ àfikún ìmọ̀ títí ìgbà mìíràn tẹ̀sán wa láǹfààní láti máa pàdé Fọlákẹ́mi Adéṣọ̀nà Bínà lórí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú Fọlákẹ́mi sí a.